Hello. Hello, hello, sir. Ẹ kalẹ́ mà ẹ pa rédíò yín mà. Yes, sir. Àtẹ̀lẹ́gbẹ̀rún ni mo ti ń pè single mother ni mí. Ẹ ṣé. Ó ṣẹlẹ̀ wípé 25 years ago, ọkọ mi kàn ṣàdédé lọ another state in this country, eastern state, for dinner party. Gbọ́ yín dáadáa mà. Okay, ó lọ another state, ó wáṣẹ́ lọ. Ìgbà àwọn ẹ̀ṣẹ̀ create state yẹn ní iṣẹ́ tí ń gbọ́ mi sà. Bẹ́ẹ̀ni mà. Okay, sir. At the end of the day, bó ṣe dọ̀hùn báyìí, ó ti pàdé obìnrin míì tí mi ò dẹ̀ mọ̀. Teacher ni mí. Mo sọ̀rọ̀ 25 years ago báyìí. At the end of the day, bí mo ṣe wá discover, aláàtà ló sọ fún mi wípé ọkọ mi ó ti bí ọmọ kan. Ènìyàn jára ló wá pé ẹnìkan ti bímọ fún ní state ibi tó wà. I was shocked. Bó ṣe wá torí once a year ló máa wá nígbà yẹn bí 2-3 times ló ti wá before then. Wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé ń gbọ́ kọ báyìí kò gbọ́. Ó ní he is a product of polygamy, that there is nothing I can do about it, that he can't stop it. Àjọsọ báyìí tẹ́lẹ̀ ó dẹ̀ ń lọ church onígbàgbọ́ mi ìfẹ́ dárúkọ church ẹ̀ popular gan tó dẹ̀ jẹ́ prayer warrior níbẹ̀. Èmi náà the same thing, adẹ̀ tí bímọ mẹ́rin 3 girls and a boy. Nínú kí wá leléyìí, mo try láti persuade ẹ̀, à ń gbàdúrà, à ń ṣe everything. Wọ́n ti mo rí pé àkóso afẹ́ wálé rárá, mo yà fi sílẹ̀. Èlè struggle with him over another woman torí àwọn ọmọ mi àtẹ̀mí mi. Mo tún kó gbogbo ọmọ tọ́lọ̀ fún mi lọ. A tún bẹ̀ẹ́ sọ òbí ẹ̀ padà wá sí Ìbàdàn. Ọlọ́run dẹ̀ ṣe mo dẹ̀ tọ́jú àwọn ọmọ mi, and today by the grace of God I have 3 graduates. Ọmọ mi ọmọkùnrin náà kò ní pẹ́ ṣe tán pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run dẹ̀ fún mi ní grade tó a tún ní school ara mi gan báyìí. Jíjẹ mímu is not my problem pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ wá polówó. Àwọn ọmọ wa fẹ́ ṣe wedding. Ẹ wá polówó school yín mò ń gbọ́. Second daughter mi ló fẹ́ ṣe wedding. Yóò ló ti jáde. Ó wá ní wọ́n ti fún àwọn ọmọ wípé tèmi máa wá káwọn ọmọ wá. Kí n má wá bíbó ọmọ wa ní dáàdì mọ́mì tó tọ́jú wa tó ṣe everything. Ẹ wá sí Ìbàdàn a máa fún ní owó mọ́tò yìí ×2. Ó lóun ò wá o. I know he's ashamed torí bíbá òun náà pẹ́ bíbá kó tó di lọ sí ìlú Ọlọ́run ìfẹ́ dárúkọ ìlú yẹn. Ilé lọ́sẹ̀ kò ṣáà wá a ṣe wedding. Àwọn àbúrò mi dúró in the gap bàbá fún àwọn ọmọ yẹn. Even by right bàbá mi sọ pé kò yẹ kó sọ pé òun lọ́mọ lọ́dọ̀ mi because kò sanwó orí kò ṣe kankan. In a nutshell, another one again ti fẹ́ ṣe wedding kò tún wá náà. Ìkẹtọ̀ ní pẹ́ ṣe wedding lọ báyìí. Ṣé káwọn ọmọ lọ bá ọ̀nà dẹ̀ jìn gan-an? Àwọn ọmọdé sọ pé àwọn á lọ bá then kí wọ́n á ṣe wedding ní bí wọ́n á ló mọ́tò wá ó ní rárá. Ẹ mọ̀ pé ẹni tí ò pè tí ò kí ẹ̀ tí ò ṣe everything tí kò tiẹ̀ béèrè wá bóyá kú bóyá ààyè kò ṣe kankan ó dẹ̀ ń pa àwọn ọmọ sìn tó ń béèrè owó lọ́wọ́ wọn táwọn ọmọ fún lówó honestly speaking. So irú yẹn sà ẹ̀kẹta tó ṣe wedding báyìí ṣé àwa wà ní kó lọ ṣe wedding nílùú lọ́ọ̀lọ́ọ̀ àwọn ọmọ ìdẹ̀rẹ́ Ìbàdàn wọn fẹ́ and they are doing fine. Kí ni kí wá ṣe nírú yẹn sà? Thank you sir. Ọ̀rọ̀ yín ò tiẹ̀ le kankan ọ̀rọ̀ yín ò le kankan. Àkọ́kọ́ náà ẹ kú iṣẹ́ ẹ̀dẹ̀ máa jèrè àwọn ọmọ yẹn pẹ̀lú agbára Ọlọ́run. Ṣé ẹ̀kọ́ kan yín ti move on pẹ̀lú ìgbésí ayé tiwọn pẹ̀lú ìyàwó mi tí wọ́n fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni sà ó ti níyàwó mi tó ti bí àwọn Ọlọ́run. Kì í Ó ti sọ̀rọ̀ fẹ́ lòmí gan Ọlọ́run. ó tọ́dún mélòó báyìí ń sin ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ báyìí tán ti move on. 25 years plus. Ìyẹn ti kọjá ọ̀rọ̀ ti kọjá. Etí mo fẹ́ sọ lélẹ̀ àwọn ẹbí ọkọ yín yẹn ń kọ́ tẹ́ bí ọmọ mẹ́rin yẹn fún ṣé wọ́n wà nílùú tẹ́ wà mà? Ìkan wà nìbàdàn bíbá ẹ̀ wọ́n support nǹkan tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n lè bá a sọ̀rọ̀ kò kí ń gbọ́. Ṣé gbogbo wọn wá síbi wedding ọmọ àbí wọn ò wá síbẹ̀? Àbúrò ní tí tẹ́gbọ́n bá ti ṣe lòun máa ṣe so kò wá. Rẹ bí ọkọ kankan bẹ̀ ẹbí ọkọ yín kankan wá síbi wedding kò yẹn? wá o wọn ò wá o family mi nìkan àwọn ẹbí ẹ̀ tó kù wà nílùú náà ìlú wa náà àti ìṣọmọ lè. Ṣé àwọn ẹbí wọn tó wà nílùú yẹn náà àwọn náà ò wá? Wọn ò wá sà. Màá sọ gbóòdù nǹkan lórí ètò yìí ó kàn jẹ́ pé àkókò ò gbà mí mọ́ ni. Ṣé ẹ rí ọkùnrin mi ìkà ni? Ọkùnrin mi ìkà ni. Ọkùnrin mi ìdẹ̀tún lélẹ́ẹ̀kẹ́ tún ṣèkà wọ́n ti kéèjì ẹ̀ náà tún ni.
ọkùnrin mi ìkà ni, ọkùnrin mi ètò ń ṣèkà, wọ́n ti kéèjì ẹ̀ náà ni. Ìyàwó tán ṣàwà lọ́dún ẹ̀, ó ṣàmọ̀ pọ́n ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó dẹ̀ mọ̀ pé ọmọ yẹn fẹ́ ṣe rere. Kí ló dé tí o sọ pé bàbá lágbájá ẹ lọ bá wọn náà? Ẹ ti fà ọmọ yẹn lẹ́ẹ̀ ti pé láti kékeré, ẹ lọ bá wọn. Tán bá lè wá bá yín ìlú tẹ́ ẹ wà yìí, ẹ̀yin náà ẹ lọ bá wọn ń bẹ̀ náà. Òun náà yẹ kó yẹ kí gbólóhùn ó jáde lẹ́nu arábìnrin yẹn náà. Wọ́n sọ pé ọkùnrin mi lè mọ́ yàkà kó jẹ́ pé ó bọ́ sọ́wọ́ obìnrin ìkà. Etí màá sọ lélẹ́yìí mà, ẹ má fi ìgbésí ayé ọmọ yín tàfàlà mà. Ṣé ti gbọ́? Ẹ sọ gbólóhùn kan sìn, ẹ náà sì máa ń gbowó lọ́wọ́ àwọn ọmọ tán ti wẹ́ẹ̀dì yẹn, àbí? Bẹ́ẹ̀ ni sọ, ó pè wọ́n nísìnyí. Arábìnrin yẹn tẹ́lẹ̀ sá, arábìnrin tó fẹ́ lọ́hùn yẹn, ó ti bímọ fẹ́nìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀, ará Iléṣà ni, ìyẹn fọmọ́lẹ̀ fún. Ọkọ mi single mother ni 25 years. Ó wá toró ni, ẹlòmíín wà nù wọn bẹ́ẹ̀ yẹn, toró ló máa wá. Ọkọ tó bá gbámú ọkọ yẹn yóò mú tán yányán ni. Àná mistake tó ń ṣe nípa tó ń fọkọ àkọ́kọ́ òun ò tó fẹ́ ṣe mọ́ ń sìn. Èyí tí màá sọ fún yín lélẹ́yìí mà, ẹ tún pe ọkọ yín, ẹ pe àwọn àbúrò ọkọ yín kan wá síbi wedding yẹn. Tọ́ bá wá tán dùndùn pé kẹ́ ṣáà wà bá wọn ní ìlú tí àwọn wà. Ṣé ń gbọ́ mi mà? Mo fẹ́ bẹ̀ yín torí Ọlọ́run, ẹ má fi ìgbésí ayé ọmọ yín tàfàlà. Láì sọ fún èmi, láì ṣe ìgúgú ẹ̀ rárá. Èmi ti mọ̀ wípé obìnrin tí wọ́n wà lọ́dún ẹ̀yẹn ìka ènìyàn ni. Paul, tí ẹ bá ṣe ka ènìyàn, marriage tó filẹ̀ látọdún 15 sẹ́yìn, tán mẹ́wàá fẹ́ ṣe rere, kí ló dé tó wàá bá àwọn ọmọ yẹn? Ìwọ náà ti ń dàgbà. Kí ni age arákùnrin yẹn? Èmi nìkan mo tọ́ wọn. Kí ni age arákùnrin yẹn? 69 years. 69. Bẹ́ẹ̀ni sá. Agídí ibú tán lò láti kékeré náà ni. Àwọn agídí kan bẹ yọba. Ọmọ mi ọkùnrin lọ sọ́dọ̀ wọn sá. Ọmọ mi ọkùnrin lọ sọ́dọ̀ wọn, ó lo 1 year péré, kò lè fún ọmọ lóúnjẹ, kò lè ṣe nǹkan kan. Ó wá sọ fún ọmọ pé kọ́mọ máa send food rice. Ọmọ wa sọ fún mi pé dádì mi ní BP o, pé kí ìjọ kí n máa pe dádì wọn o, pé kí dádì mi má kú bẹ́ẹ̀ yẹn o, kí ìjọ kí n lè concern. Kí ni èjì tí yín mà? Kí ni èjì tí yín mà? Mi ní pẹ́ pé 67. 67. Bẹ́ẹ̀ni sá, bàyẹ́ndì náà dùn. Gbogbo yín ti dàgbà dá àyè kan. Ẹ ní kú báyìí gbogbo yín o, ẹ ṣe yọ̀ǹgàn náà ń ṣe jẹun. Ọlọ́run ní wá sí jáde inú àgọ́ ara yín o, àti ọkọ yín náà àtẹ̀yìn náà jọ jèrè àwọn ọmọ yẹn ni. Ṣé rí bàbá tí dáàdì ti dàgbà, ẹ fi wọ́n lẹ̀, ẹ lè tó wọ́n á sọ sí pé wọn ò wá òkè dáadáa. Ẹ jẹ́ kán mọ̀ pé ẹ fẹ́ ṣe wedding. Ìtí mi ó kàn sọ lélẹ̀. Ṣé ẹ gbọ́ mà? Tó bá ṣe é ṣe tí ṣé ibi tí wọ́n wà yẹn ó jìnnà, ìlú wo náà wà? Bayelsa State ni wọ́n wà sá. Níbo lẹ́yìn wà? Ìbàdàn bí la wà, I'm doing fine. Ẹ ṣe. Mi ìyàlè mi ò lọ́kọ, mo ń ṣiṣẹ́ mi. Ẹ má lọ bẹ̀ yẹn, ẹ jẹ́ bí 67 ìbá yín àlè, èwo ni kí lẹ̀ ń bá mi sọ. Ẹ sọ pé láti 85. Ẹ ṣàgbọ́ tèmi, ẹ fi ilẹ̀ rọ́ọ̀sà kọ́. Mo ń ṣe everything, mo ń teach, mo ń ṣe everything. I'm fine. Ẹ ti ń fakọ́ sí o. Ẹ gbọ́ tèmi mọ́. Ẹ gbọ́ tèmi lórí ètò. Ẹ kárí àwọn family wọn along. Ẹ dẹ̀ sọ fọ́kọ yín náà. Ṣó ti yé yín tó bá ṣe é ṣe kán bless marriage àwọn yẹn, kán bless ẹ lórí phone. Kán dẹ̀ send owó sàkáǹtì bàbá, owó tó nítumọ̀. Ọkọ ọmọ yín kó send ẹ àtọmọ yín náà kán send owó tó nítumọ̀. Sọ̀rọ̀ mi ti yé yín sìn dáàdì, àmọ̀ pé ẹ lè wálé, àwa náà wọ́n ní ká má travel. Ẹ gbà 200,000 naira lélẹ̀, 500k lélẹ̀ dáàdì ẹ gbà. Ẹ fi sàkáǹtì yín bá bless marriage yìí. Sọ̀rọ̀ mi ti yé yín sìn, báàrin yẹn ṣe jẹ́ ohun nìyẹn. Ọlọ́run ní dá yín láàmú. Ẹ má fi gbèsè ayé àwọn yín tàfàlà o, báàrin yẹn ṣe jẹ́ nìyẹn o. Ẹ kú kalẹ̀.